Gbajúmọ̀ òṣèré tíátà Yorùbá ni Jaiye Kuti, ẹni tọ́pọ̀ èèyàn túmọ̀ sí Jaiye Mò-ń-jẹ. Ó mà ti fi ìbànújẹ́ hàn, bẹ́ẹ̀ ló ti jẹ́ kó di mọ̀ pé inú òun kò dùn, inú ìbànújẹ́ lòun wà, àti wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí ó ń pa òun lẹ́kún gidigidi, tó sì jẹ́ kó di mọ̀ pé inú ìbànújẹ́ lòun wà. Èyí tó jẹ́ káwọn èèyàn kan máa pàrọwà fún un, kán sì máa sọ fún pé kó má bànújẹ́ jù o, nítorí pé àwáyé má lọ kúkà kò sí. Lórí ẹ̀rọ ayélujára Instagram, Jaiye Kuti inú mà lọ gbé ọ̀rọ̀ sí bá a ṣe bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí, ìyẹn lọ́jọ́ Ajé tí í ṣe ọjọ́ Monday ọjọ́ 29 oṣù keje tó ń parí lọ yìí, nígbà tí obìnrin náà lọ jẹ́ kó di mọ̀ pé òun kò tiẹ̀ mọ̀ tó wà nílé ayé mọ́. Ó ní ayé yìí ó ṣókùnkùn gan, ó sì ti sú òun pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Ó ní tí kì í bá ṣe wípé kéèyàn gba kádàrá lórí pé àwáyé má lọ kan ò sí, àti pé ikú jẹ́ òpin gbogbo ìrìn àjò ẹ̀dá. Ó ní níṣe ni ọ̀rọ̀ òun kò bá sùn pátápátá, tó sì ní kí Ọlọ́run ọba kó bóun fọ̀run kẹ́ àwọn èèyàn méjì tí kò dárúkọ. Ṣùgbọ́n nígbà tí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ń ṣèwádìí, àwọn èèyàn méjì tó ń pa Jaiye Kuti lẹ́kún tọ́rọ̀ wọn bànújẹ́ tó jẹ́ kó wà nínú bànújẹ́. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé àwọn òṣèré tíátà méjì tó kú láàrin ọ̀sẹ̀ kan síra wọn, èèyàn Kẹ́hìndé Ọlárẹ̀wájú, ẹni tó pè yẹn mọ̀ sí Ìmàdò, àti gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ orí tẹlifíṣàn ni tó tún jẹ́ òṣèré tíátà tó tún jẹ́ olórin ẹ̀mí, ìyẹn Lára Olúbọ̀. A gbọ́ pé àwọn méjèèjì yìí ìní ìròyìn ikú wọn ló mà dá Jaiye Kuti gúnlẹ̀ tó bà nínú jẹ́ gidigidi, tó sì jẹ́ pé ikú Lára Olúbọ̀ àti Kẹ́hìndé Ọlárẹ̀wájú Ìmàdò ìgbàlà gbọ́ pé ó jẹ́ kí Jaiye Kuti lọ kọ irú ọ̀rọ̀ ọ̀dárò tó lọ kọ sórí ẹ̀rọ ayélujára Instagram, tó sì gbé àwòrán èyí tó fi hàn pé tó fi ipò tó hàn wá pé ipò ìbànújẹ́ ńlá ni tó gbé síbẹ̀. Ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n lọ ń pàrọwà fún Jaiye Kuti o, tó ń sọ pé kó má ṣe bànújẹ́ jù, kó lọ rántí wípé àsìkò tí àwọn ẹni méjì tó jáde láyé lójijì náà tí wọ́n kọ̀ lọ́dọ̀ Ọlọ́run ni wọ́n jáde láyé o, àti pé àwáyé lọ́ọ̀kan ò sí, gbogbo ẹ̀dá tó ti wà ní ayé ni làwọn náà yóò jáde láyé bó pẹ́ bóyá.